òkúta òkúta ò gbìrìgbìrì ló yí lọ. Ẹ wo Ògúndá ó dáràn kan kò tán o ayédáyé àgúnlá. Ògúndá dáràn kan kò tán o ayédáyé àgúnlá. Ayédáyé òkúta òkúta ò gbìrìgbìrì ló yí lọ. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Ẹni prophetess ẹ ló lo ẹsẹ̀ fa bẹ́ẹ̀ ni. When you are a professional, you must be a professional. Yes, to be candid. Osun ẹ̀yin olóṣèlú ni mi fẹ́ kùn o. Kí ló dé náà? Ṣé ti delete 2026 ni? Lẹ́sẹ̀ ń kọrin 2027 sí wa létí. Mi bèrè ni o. A sì rún 2025 lẹ́nu. Nàìjíríà kanjú kan mú bí Amusa járan ẹnu ẹ̀yẹn Musa ẹ̀ má bínú. Kò sí iná kò sómi. Kò sí iná kò sómi. Kò sówó kò sọ̀rọ̀ ajé. Kí ló dé? Ẹ̀ẹ́dẹ̀jọ́. Tí Nàìjíríà bá dẹ̀rọ̀, àwọn tó ń jápa yẹn ò ní jápa náà. Nàìjíríà ti dẹ́gun sóde páro. Ẹ wá ń pariwo 2027 ṣé ti delete 2026 ni? Ẹ wo bí n ta fẹ́ máa gbọ́. O ní update 2026. Tí Nàìjíríà bó ṣe máa ṣe kíni tó máa rọ̀ sọ̀mù jù báyìí lọ ni o. Ẹ jọ̀ọ́ o. Orí ń ta mẹ̀kúnnù náà. Láti year 2000 tí mi ti gbé rẹ́kọ̀dù àtúbọ̀tán Nàìjíríà jáde. Bá ṣe bẹ̀rù lọ́bọ̀ mọ́. Bá ṣe bẹ̀rù lọ́bọ̀ mọ́ ẹrú máa ní bàbá yìí bí wà ló jìnnà. Bá ṣe bẹ̀rù lọ́bọ̀ mọ́. Ẹ jẹ́ kí Nàìjíríà kó ti ẹ̀rọ sọ̀mù náà ṣe bí àwọn Ghana ń gbà tí wọ́n wá sí Nàìjíríà tẹ̀lé wọn. Àwọn náà ń lọ náà yàrá yòlò yẹn sí náà. Tó bá ń búyàn lọ fi ìfura dáadáa yẹn á dẹ̀ pa fún ẹ mọ́. Wọ́n á recognize àwọn Nàìjíríà nílùú míì tán bá ń lọ. Àwọn tó ń jápa yẹn ìlò bí ẹrú náà ń lò wọ́n. Tó bá ti rí pé Nàìjíríà ni wọ́n máa lò wọ́n nílùú ẹrú ni. Wọ́n á lọ́kọ sí.